sórí ewé tẹ̀tẹ̀ àbáláyé tó bá mọ̀ fi lọ̀yàn wà wá wú ewé tegbòtegbò tó bá rí pé agbára rẹ ò lè wú ewé pé egbò rẹ ó jà mọ́lẹ̀ wá igi kan má jẹ́ kó jẹ́ irin fi tọ ìdí ẹ̀ dáadáa kó tó wú ewé ti gbòǹgbò tó bá ti wá mu délé lọ gún lórí ọlọ lọ́ọ́ kó kúnná dáadáa mú ọṣẹ tó ti rà sílé fi kó tó bá ti fi kó tán tó ti pò mọ́ṣẹ tán dá ọṣẹ yìí padà sórí ewé ẹ̀kọ́ tó jẹ kó tó jáde ńlé ká bárabára tọ́jú rẹ̀ pamọ́ wo tó bá dijọ́ kejì tó rò pé lọ́jọ́ Tuesday mo dẹ̀ fẹ́ lo owó kan o tó bá di Monday ìwọ bu ọṣẹ kó o fi wẹ̀ aláṣírí rẹ̀ yóò bù kò ó ṣògùn owó o má ṣe mí gbọ́ pé àtúntò nǹkan ilé èmi ò ṣe olóògùn owó o ètùtù ọ̀làlà wa ní àwa ìṣògùn owó fún yàn.